Oṣogójì adúpẹ́ aládùn ní ṣe 40 ayọ̀ Oṣogójì adúpẹ́ Ọmọ́táyọ̀ ṣe 40 ayọ̀ bí o bá ṣe yí tán ó ṣe mí sí ó ṣe 40 adúpẹ́ Oṣogójì adúpẹ́ aládùn ní ṣe 40 ayọ̀ Oṣogójì adúpẹ́ aládùn ní ṣe 40 ayọ̀ bí o bá ṣe yí tán owó ṣe mí sí Oṣogójì adúpẹ́. Ayere mode o baba yeko àtẹ́lẹsẹ̀ mode o baba yẹnayẹna Àdìsá mode lórí orí mi àfiré nítorí ìtani nítorí ọlọ́jọ́ ìbí ni o Ọmọ́táyọ̀ o Olúbùsáyọ̀ àdùnní rẹ ni mo ké sí ọmọ Sake o happy birthday to you o long life and prosperity lọ́lá Elédùmarè mari ọba ni o ní kúkó tó kú o sì ní fara gbàrú ẹ ọlọ́dún ní mọ́dún tiẹ̀ lọ́dún o oyin ní sọdún tiwọn nínú afárá ìran àlùkò ní sọdún tiwọn nílé yìí kó sùn lékèlékè ní sọdún tiwọn nílé yìí kẹfún ìran bàbá Ọmọ́táyọ̀ Olúbùsáyọ̀ àdùnní ní sọdún tiwọn lókè èèpẹ̀ lọ́jọ́ tòdí òjàre tèmi ní sí ọ̀sìn máa gbọ́ nínú ẹnu mi aya cash ó ti gbéra nílẹ̀ kó dìde ó bẹ̀ nílé ní àbúrò òde màmá Ayọ̀ọ́lá rẹ ni mo ń ké sí o màmá Olúwafúnbí o ti sọdún ọdún èyí ó sọ̀pọ̀lọpọ̀ ọdún nílé ayé dandan ni òjòjò níṣòwò kó mọ̀mọ́ nájà kókókó lára ọ̀tá lé kókókó lára rẹ̀ ó mọ̀ lé ogún ọdún lónìí gbẹ̀ngbẹ̀n lòkè òkè gbẹ̀ngbẹ̀n ẹgbẹ̀rún ọdún lónìí gbẹ̀ngbẹ̀n lòkè òkè gbẹ̀ngbẹ̀n o ní kúkó tó kú o ní fara gbàrúwẹ̀ ẹni ẹlẹ́nu ò sì ní gbàsí rẹ̀ sí lọ́lá Elédùmarè ọba Olúbùsáyọ̀ o àdùnní o ọmọ Sake o èmi mọ̀lẹ́ àwọn bàbá tó bí ọlọ́mọ Ìjẹ̀jà níṣẹ́lẹ̀ àwọn bàbá tirẹ̀ ẹ̀yìn lọmọ lọ́rẹ́ méjì ọmọ rẹ o ọmọ àṣà nílé àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ òjòwú olówó méjì bá pé méjì bá fi kan tọrọ nílé àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ oníkìrà pàtà o ọmọ oníkìrà pàtà pé wàá wò nílé àwọn bàbá tiẹ̀ ìsí ńlá ń bẹ nílé àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ eléégún àbèrò yọyọ nílé àwọn bàbá tiẹ̀ eégún ńlá kan ń bẹ ní Ìjẹ̀jà o jẹ́jù ló ń jẹ́jù o Ìjẹ̀jà o ẹ̀yin lọ́mọ Ẹ̀gbámọdú sàbí agbógbó àkàlà ìyẹn bí lolú ọmọ adìlẹ̀ dógún mòrò tí ké yẹmú lẹ́gbàá lé nílé bàbá tó bí ọlọ́mọ Olúgbọ̀ngbọ̀n o Olúgbọ̀ngbọ̀n ó kọ́mọ tiẹ̀ sábẹ́ ìwé àwọn baba ńlá baba tí gbé wọn kọ́mọ tiẹ̀ sábẹ́ Olúmọ Olúṣọlá ló rán mi wá o Kazeem o olówó orí rẹ ó láyà mi ní wá báńkì ó lólùfẹ́ mi ní wá báńkì ó ní tèmi ní ṣọ́ọ̀ṣì ní wá báńkì lónìí ti sọjọ́ bí ó jàre ó ní òkú ìtọ́jú òun òkú àdúró tí òun òkú gbogbo gbà òun yèyé àwọn ọmọ òun ni ó ní kí báńkì kí n ṣe gẹ́gẹ́ lónìí tí sọjọ́ bí ó jàre ó ní kí n ṣàdúrà fọ gbogbo bí olúgbogbo dìrìgbò ó ní kó gbó bí olúgbogbo dìrìgbò ó ní kó fọwọ́ pawó ó sì fìrì tóbi lọ́dẹ̀dẹ̀ ó láyà tá a fẹ́ tó ń ṣàbíamọ́ fún ni àyà tá a fẹ́ tíṣẹ́ ní lọ dédé irú àyà bẹ́ẹ̀ tá a bá kẹ́ tá a bá ṣe kẹ̀kẹ́ lọ́jọ́ bí rẹ̀ kó kúrò jàre ó ní every 25th of September is your birthday ó jàre happy birthday to you long life and prosperity lọ́lá Elédùmarè ọba.